November Thanksgiving. Àánú ló sọ̀rọ̀ fẹ́mi àti ẹ. Ayérayé nínú ọ̀run, the only one of Israel. The only God that knows the beginning from the end. The God that cannot be insulted. The God who will search through eternity. A ò rẹ́ni tó dàbí Ọlọ́run tá à ń sọ yìí. Arúgbó ọjọ́ abẹ́tílu kára bí ajere. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run ọ̀la, Ọlọ́run ọjọ́ gbogbo. Bàbá ọ̀run adé láti forí balẹ̀ fún ọ. Ìgbẹ́kẹ̀lé ọmọ ẹ̀dá asán ni ìwọ ló tó fẹ̀yìntì, ìwọ ló tó gbéga. The God that cannot be insulted. The God that is far bigger than what we are calling him. We are grateful for making us to see this month of November. Ayérayé ṣe o. Ayọ̀ yìí bá ń lu kíní yẹn lẹ́ẹ̀kan sí i. ṣe àyàn yìí ó ṣe àyàn túlù kí ni ẹ lẹ́ẹ̀kan sí àwa náà kọ́ ọlọ́run ọba mà ní bẹ́ẹ̀ ni ó ṣe àyàn yìí lọ ṣọ́ra o ó ṣe ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá ọlọ́run tó ní rírí ṣe lọ́wọ́. The only God that knows the beginning from the end. The God that knows the end from the beginning. We say you are God, you are not a man. Thank you for your faithfulness upon our lives. Ẹ ṣé ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ní 2020. Ẹ ṣé ibi tẹ́ ẹ bá dé báyìí.
Adúpẹ́ ibi tí ẹ̀yin Ọlọ́run alààyè mú wa lọ. Lórí David, thank you. Lórí Máyọ̀wá, thank you. Lórí Gbénga, ẹ ṣé. Lórí Ọpẹ́, ó ṣé Ọpẹ́. Ọlọ́run ó ṣé o. Lórí Segun Oluwayomi, lórí ìdílé wa lápapọ̀. We say thank you, we are grateful. Concerning everybody that is watching us on Facebook, on TikTok, on Instagram, on YouTube, on Orisun, we say thank you. Lórí gbogbo rédíò wa, àdúpẹ́. Lórí gbogbo àwọn tó ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé, we want to say thank you. You've been faithful, Lord. Hey, you've been faithful, Lord. From the ages past. That is why your name, Olórúkọ ńlá, is forevermore. You've been faithful, Lord. From the ages past. Hey, that is why your name is forevermore. Ẹ wálé. Mo ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ tútù ìmọ̀lẹ̀ àgbà tí a ta sílẹ̀ lórí òkè Káfárì, ẹ̀jẹ̀ Jésù Kristi. Mo wá fi ẹ̀yìn ti àgbélébù. Gbogbo agbára láyé àti lọ́run wà lọ́wọ́ Ọlọ́run alààyè, the only God that cannot be insulted. Ó ṣe. Any power that cannot stand the name of the Lord Jesus Christ that might want to wage war against us as we are praising the only living God, or that might want to wage war to anybody listening to us all over the world, we destroy you. We render you useless. We render you useless in the name of the Lord Jesus Christ. The scripture says he suffered no man to do us wrong. He reproved kings for our sake, saying, touch not my anointed and do my prophet no harm. Gbogbo agbára, Jésù lọ́wọ́ rẹ̀ ló wà. Kò sí lọ́wọ́ oṣó, kò sí lọ́wọ́ àjẹ́ o. Gbogbo agbára gbogbo, Jésù lọ́wọ́ rẹ̀ ló wà. Ẹ wálé. Galatians 6:17 says, from this time henceforth, let no one trouble us, or we bear in our body the marks of the Lord Jesus Christ. Àmì máa fọwọ́ kọ́ mọ́ mi kó máa bá wa lọ, ayérayé máa tẹ̀lé wa lọ. November Thanksgiving máa legun alálejò kò tí ì yá. Ọmọ mi dáadáa ni, àbúrò mi dáadáa ni, akọni àgbáyé ni, ó ti lọ káàkiri, ó ní wálẹ̀. Ká tó pe àlejò wa wọlé, kí ló ṣẹlẹ̀ lórí Facebook, lórí TikTok, lórí YouTube, lórí Instagram? Olóyèdè Samson, ẹ jẹ́ ká finú dídùn yìn Olúwa. Share lórí YouTube, Facebook, TikTok, Instagram. Débọ̀ láti Ìpókíà, Jacob láti Ìpókíà. Àwọn èèyàn ti bínú sí wa gan, wọ́n láì pé Facebook, a máa ń pè é. Short time tá a ní ni. Tẹ́ ẹ bá fẹ́ ká máa pẹ́, ẹ̀yin onígbọ̀wọ́ ẹ dìde. Bẹ́ẹ̀ ni ẹ dìde. A ti ń ṣe kínní fúnra wa, Ọlọ́run nìkan ló ràn wá lọ́wọ́. Ọlọ́run ò dẹ̀ lè sọ̀kalẹ̀ wá láti òkè.
èèyàn náà ló máa rán èèyàn ló máa rán tó wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ pè mí lórí 08022852978 a nídìí onígbọ̀wọ́ lórí Orísun a nídìí onígbọ̀wọ́ ayérayé ló ṣe Jacob láti bo láti Ìpókíà oníwo ló bèrè onídùúró mi ẹ ṣe. Ti dé o kí ló ṣe lórí Facebook fáró bí àríyọ̀ a fi ọpẹ́ fún Ọlọ́run alààyè tó ní rírí ṣe lọ́wọ́. Lórí Facebook lẹ́wà lórí TikTok tẹ́ ń gbọ́ wa. Ẹ má ron tí Ọlọ́run ò tí ì ṣe. Ẹ pa ọkàn yín papọ̀ sójú kan. Ó le koko amọ̀. Ẹnu ẹni la fi ń kọ méje tó o bá ló le koko ó máa le mọ́ ẹ tó o bá ní kò le koko kò ní le mọ́ ẹ. Sórí nínú kòsíkòsí Ọlọ́run máa sì tọ́jú àwọn èèyàn tiẹ̀. Ọlọ́run sì tọ́jú àwọn èèyàn tiẹ̀ o. Bẹ́ẹ̀ni ọdún yìí àtura kò ní le koko mọ́ mi. Ọdún yìí àtura kò ní le koko mọ́ mi. Oníbùdó máa múra ńlẹ̀ o. Àbúrò mi dáadáa ni oníbùdó ó ń bọ̀ nísìnyí. 5 minutes máa gbọ́ oníbùdó wọlé. Ọdún yìí àtura kò ní le koko mọ́ mi. Ọdún yìí àtura kò ní le koko mọ́ mi. Ohun tí mo dáwọ́lé
ayọ̀ rí gbogbo tí mo béèrè lolúwa yóò ṣe ọdún yìí àtúrà kò ní. ẹ wálé ẹ wálé ẹ wálé máa fọkàn ẹ gbàdúrà pé kò ní lè mọ́ ẹ. àwọn èèyàn ń pariwo pólépólé àwọn tó sì ń ralẹ̀ tó ń kọ́lé wà o. bẹ́ẹ̀ ni mo wà lọ́dọ̀ mẹkáníìkì mi ní last 2 weeks ó láti kọ́ sí ẹ̀rọ ọgbà àwọn ní 75 million naira àwọn nǹkan òdẹ̀rọ̀ ń jẹjẹ kò lórí méjì ẹnu ẹni la fi kọ méje. Use your mouth to confess good things about this country, about your life, about your family. Nàìjíríà yìí máa bá èmi lára mu á tù mí lára lórúkọ Jésù. Fọwọ́ sọ̀yà kó sọ bẹ́ẹ̀. Mo fọwọ́ sọ̀yà lórúkọ Jésù. Ayọ̀ lèmi yóò fi lọ ọdún yìí já. Mo fọwọ́ sọ̀yà lórúkọ Jésù. Ayọ̀ lèmi yóò fi lọ ọdún yìí já. Ẹ wálé. Kí ló ṣẹlẹ̀ lórí Instagram? Ọláṣílẹ̀ láti Ìkọ̀tún. Bí gbogbo ayé bá di tẹ̀mọ́ wa. Ayọ̀ ní tèmi omi ò mọ tiwọn tó ń gbọ́ mi lé o. Ọkàn àwọn èèyàn pòrúurú bẹ̀tì ní Ọlọ́run ní Ọlọ́run kò sóhun tó o lè ṣe. Ọlọ́run náà là á máa ké pè, Ọlọ́run náà là á máa yìn, Ọlọ́run náà là á máa yìn. Kí ló ń ṣẹlẹ̀ lórí Facebook, lórí YouTube, TikTok, Instagram? Màrè ó mà ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ni o, the mysterious God, the depth God. Ayérayé. Kí ló tún ṣẹlẹ̀ lórí social media? Yétúndé láti abúlé Ẹ̀gbá, ọ̀rẹ́ bíi Jésù kò sí láyé yìí.
má jẹ́ gbórúkọ kejì mi ò ní pè é ọmọ mi dáadáa ni ó ní sọnù lórúkọ Jésù. Àlejò wa pàtàkì lónìí Dàmọ́lá Adésínà Oníbùdó máa jọ̀wọ́ máa wọlé bọ̀ akọni èmi tó lágbára gan ni ọmọ Ọlọ́run dáadáa ni mi ò ní wáìtì máikrófóònù ẹ nìyẹn. Oníbùdó jùsí. Àwa máa rí di lọ́ba Elédùmarè. Àwa máa rí di lọ́ba Elédùmarè. Tó ń dáàbò bò wá táyà sọmọ tẹ̀bí tara. Tó ń dáàbò bò wá táyà sọmọ tẹ̀bí tara. Ìgbòkègbodò mi kò jẹ́ kó já sórí asán. Ìgbòkègbodò mi kò jẹ́ kó já sórí asán. Mò ń yan fanda lójú apẹ̀gàn. Bí ọ̀pọ̀lọ́ ṣe ń yan lójú ẹlẹ́gùsí. Ẹlẹ́gùsí ò gbọ́dọ̀ yí láta. Èmá sì fún gan. Ókè àti gbọ́. Oníbùdó káàbọ̀. Ọmọ dáadáa yóò ní wáìtì. Onílù mi kí ẹ. Thank you. This is November Thanksgiving. Yes, sir. Ọlọ́run yìí ṣeun gan. Nínú kòsíkòsí, ó máa ń tọ́jú wa. Ọmọ ò ṣàìsàn, aya ò ṣàìsàn, ẹ̀yà ara ò daṣẹ́lẹ̀. Àwọn tó ń wò wá lórí Orísun, àwọn náà dúpẹ́. Gbogbo Facebook àwọn náà dúpẹ́. Sórí November Thanksgiving. Wàá kọ́kọ́ the next 2, 3, 4 minutes. Wàá yin Ọlọ́run mi ò ní dá sí i. A ṣẹ̀ máa gba request lórí rédíò. Àwọn rédíò pọ̀ tí wọ́n ń gbọ́ wa. Bá mi yin ọba àwọn ọba kọ́ mọ̀ pé Ọlọ́run wà láàyè nínú ayé wa. Mo ní mo rọ́wọ́ rẹ láyé mi. Mo rí o, mo rí iṣẹ́ rẹ nínú ayé mi. Èmi ti rí o, mo rí o. Bí mo tilẹ̀ kéré ẹ̀fà àánú gbà mí. Ẹ ṣé o olóore. Bí mo tilẹ̀ kéré ẹ̀fà àánú gbà mí. Ẹ ṣé o olóore. Torí pé a ò rí rí. Bẹ́ẹ̀ni. A ò gbọ́ rí. Irú yóò sí o. Àkàwé rẹ̀ ṣọ̀wọ́n. Mo ní ẹ̀ga fíò. Jésù gíga yín o. Kò láfiwé. Òkè ńláńlá. Òkè wẹ́wẹ́. Ìjì líle kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run bẹ́ẹ̀ ti tóbi tó. Ẹ tóbi. One more time. Òkè ńláńlá. Òkè wẹ́wẹ́. Ìjì líle kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run bẹ́ẹ̀ ti tóbi tó. Jésù ẹ tóbi. Olúwa. Oníbùdó. Yes, sir. Ṣọ́mọ̀ pé bá a ṣe ń yin Ọlọ́run báyìí. Bẹ́ẹ̀ni. Àwọn kan ń kú báyìí. Ká tó parí ètò yìí, àwọn kan máa tún lọ. Ìwọ ní àǹfààní láti wà lára àwọn alààyè. Má ro tí Ọlọ́run ò tí ì ṣe máa yìn ìjájọ́ máa gbé ga. Wọ́n fi ń tó mi létí báyìí pé birthday Mr. Emmanuel. Aríyìnbí ọkùnrin yẹn ṣe èèyàn. Emmanuel Aríyìnbí láti Orísun TV. Àwọn ló ń gbé wa sáfẹ́fẹ́. Mi ò ní wáìtì. Oníbùdó máa yin Ọlọ́run bí ẹ̀fọ́ Emmanuel Aríyìnbí. Nítorí Mr. Aríyìnbí wọ́n ní ọba tó ń ṣoore fún ni láìwo bẹ́ẹ̀ mo wá yàn o. Bàbá ìwọ tó ń ṣoore fẹ́ni tí ó mọ̀ yìí Aríyìnbí yàn o. Bàbá ọba tó ń ṣoore fún ni láìwo bẹ́ẹ̀ mo wá yàn o. Bàbá ìwọ tó ń ṣoore fẹ́ni tí ó mọ̀ yìí Aríyìnbí yàn o. Àánú máa ló ń sọ̀rọ̀. Àánú ni o. Bàbá agbára rẹ̀ mà kọ́ o. Ìwọ ni àánú
àánú máa ló sọ̀rọ̀ bàbá agbára rẹ̀ máa pọ̀ o. ó tún sọ pé ó ní mo jẹ́ lọ́pẹ́. bẹ́ẹ̀ni o a máa tó wọ rédíò nísìn. nítorí Mr. Ìbí ọlọ́jọ́ ìbí wọ́n ní mo jẹ́ bàbá lọ́pẹ́ o. ìgbà tí mo ro iṣẹ́ ìyanu bàbá láyé mi mo rí wípé mo jẹ́ Jésù ní lọ́pẹ́ rẹpẹtẹ. Happy birthday. Mr. Ìbí ọlọ́jọ́ ìbí wọ́n ṣọpẹ́ wọ́n tún ní bẹ́ẹ̀ tí máa ṣe nìyẹn mo gbé ọ̀gá o bẹ́ẹ̀ tí máa ṣe nìyẹn ẹ tún ti ṣe yìí adúpẹ́ bẹ́ẹ̀ tí máa ṣe nìyẹn mo gbé ọ̀gá o bẹ́ẹ̀ tí máa ṣe nìyẹn ẹ tún ti ṣe yìí adúpẹ́. Emmanuel Ariyibi, happy birthday. The Lord bless your new age. The Lord make his face shine on you. Kí ló ṣẹlẹ̀ lórí Orísun o? Ẹ̀yin tẹ́ ń wò wá lé lórí Orísun ẹ bá bá gbàdúrà ránṣẹ́ sí Emmanuel o àti Dr. Fẹ́mi Adéríbigbé aláṣẹ Orísun ẹ̀gbọ́n mi tó ṣúọ̀ jù. Mr. Fred náà wà bí o, jùwọ́n náà wà bí o, wọ́n fẹ́ gbójú kan wò ẹ̀ ní sọnù. Kí ló ṣẹlẹ̀ lórí Orísun? Òjó Olúwabùnmi kí ló pé ìjà dópin ogún sì tán oníbùdó kọ́. wọ́n ní ìjà dópin ogún sì tán olùgbàlà jagun mọ́lú orin ayọ̀ la ó máa kọ àlélú ó yá pariwo sókè ìjà dópin ogún sì tán olùgbàlà jagun mọ́lú orin ayọ̀ la ó máa kọ hallelujah. November la wà yìí o Thanksgiving mode lónìí. Má ro ohun tí Ọlọ́run ò tí ì ṣe. Wọ́n máa dúpẹ́ ohun tí Ọlọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé epo. Ẹ̀yin tí ẹ̀ ń repo lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń yin Ọlọ́run nínú mọ́tò yín. Ohun tó ń fẹ́ àtúnṣe nínú ayé yín Ọlọ́run máa ṣe. Ẹ gbé ọwọ́ méjèèjì sókè kí ẹ máa bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run alààyè. Alálejò lónìí. Bẹ́ẹ̀ni oníbùdó Dàmọ́lá Adésínà. Kí ló ṣe lórí rédíò? Ìmísí Olúwa sí olùtùnú oníbùdó. ẹ̀kọ́ ẹgbẹ́ òsókè. Ṣẹlẹ̀ lórí rédíò Abọ́sẹ̀dé Abíọ́lá àti Olúwaṣọ́yà Isaac Ọlọ́run Babalọ́lá oníbùdó jù sí. Ọlọ́run bàbá lọ́lá èmi máa ń rí iṣẹ́ ọwọ́ rẹ Ọlọ́run bàbá Jídé èmi máa ń rọ́wọ́ iṣẹ́ rẹ sọ̀rọ̀ sókè Ọlọ́run 90-30. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ owó ó yẹ ijó fún bàbá torí ọ̀rọ̀ rẹ wípé wá ń ṣe mí ṣùgbọ́n wọn ò lè bí mi gbé ṣe kò possible. ọ̀rọ̀ rẹ wípé wá ń gbógun ṣùgbọ́n wọn ò lè borí mi torí wọ́n kóra wọn jọ lọ́nà kan sáà. Wọ́n kóra wọn jọ púpọ̀ gan. Wọ́n sá kàbàkàbà lọ́nà méje. Wọ́n sáré gan.
wọ́n kígbe mọ́ mi lọ́nà kan sà. Ọbẹ̀ àwọn ò jẹ́ gbọ́. Wọ́n gbọ̀n jìnnìjìnnì lọ́nà méje. Torí mo ní bàbá kan tí yóò bá gbẹ̀rẹ̀ òun lábíyamọ tó tó. Ọlọ́run bàbá lọ́lá èmi máa ń ríṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run bàbá Jídé èmi máa ń rọ́wọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run 90-30 lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣèyanu. Èmi táyé mi tọ́lọ́run ò jẹ́ kó ó yẹ ijó fún bàbá. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Jùwọ́n Gíwá Adéọlá ọkàn mi yọ̀ nínú Olúwa. Ṣẹlẹ̀ lórí rédíò. Àyànṣọlá Fẹ́mi ẹ má gbàgbé àwọn èèyàn Orísun náà o. Àyànṣọlá Fẹ́mi èmi yóò pò kìkì Olúwa. Ọlá ògo ni fún wọn, agbára àti bàjẹ́ tirẹ̀. Ẹgbẹ̀rún awakọ̀ tó yíyan àwòlẹ̀ àjùbà rẹ̀. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Ọlárìndé Olúwa ọ̀rẹ́ wo la níbi Jésù oníbùdó jù sí. Yes sir. Àkójẹ́ gbàgbé mi, àkójẹ́ gbàgbé mi, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Kó bá mi gbéga, ẹni Olúwa hallelujah, ẹni bàbá rẹ̀ Jésù kó bá mi gbéga. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò, lórí Orísun, lórí social media? Anthony Olúwaṣèyí. Ẹ̀yin ọmọ ìjọ mímọ́ ìdààmú rẹ̀ tìrí. Bàbá àwọn márùn-ún nílẹ̀ kábíyèsí, Jèhófà mímọ́ jọ̀wọ́ má ṣe lé mi lọ́dọ̀ rẹ̀, nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí n lè débẹ̀. Oníbùdó jẹ́ ń tú ẹ lẹ̀. Mo fẹ́ kó yin Ọlọ́run. Àwọn ẹ̀yin ará ilé ẹni sùúrù náà ẹni sùúrù ẹja kọ́ yin ẹja yin lóǹdè ẹja yin lóǹdè. Oníbùdó take over. Ọlọ́run wa àgbáyé ọwọ́ ni forúkọ rẹ̀. Ìrẹ̀ la gbẹ́kẹ̀lé láyé máa jẹ kójú tiwa. Bí kò ṣe pé ó kọ́ lè nà ó ṣiṣẹ́ ṣe lásán. Ìwọ̀n láfa àti omega rán ìrànwọ́ rẹ̀ sí wa. Ẹ wólẹ̀ fún. Ẹ wólẹ̀ fún. Ẹ wólẹ̀ fún o. Ẹ wólẹ̀ fún.
ọba aráyé. Mímọ́ mímọ́. Mímọ́ 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 mímọ́. Mímọ́ mímọ́. Mímọ́ 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 ooo. Mímọ́ mímọ́. Ọba áńgẹ́lì. Ọ̀yá títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Olóore mi. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Olóore mi. Sórí Yorùbá ní tó o bá mọ núrò wá mọ pẹ́ dán. Bẹ́ẹ̀ ni sà. Àwọn èèyàn kan wà tó ń gbọ́ wa tó ń wò wá báyìí. Wọ́n sì ń ro ìṣòro wọn. Wọ́n jẹ́ kí ìṣòro wọn kó láyọ̀ lórí ohun tí Ọlọ́run lè ṣe. Tó bá gbàgbé ìṣòro tó yin ọba àwọn ọba, òun ló mọ ìbẹ̀rẹ̀ láti òpin, ó mọ òpin láti ìbẹ̀rẹ̀. Ìdí nìyẹn tá a fi ń pè ní Alpha àti Omega. Bẹ́ẹ̀ni. Tú orin yẹn kọ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Olóore mi. Ó yá sọ pé àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Ẹni tó lọ́pẹ́ ooo. Àdá ọpẹ́ padà o sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Torí kì í dálẹ̀ ọ̀rọ̀. Kì í dálẹ̀ ọ̀rọ̀ o. Kì í dálẹ̀ ọ̀rọ̀. Onímájẹ̀mú ti ṣe bó ti sọ. Kì í dálẹ̀ ọ̀rọ̀. Kì í dálẹ̀ ọ̀rọ̀. Alágbàwí ẹ̀dá. Kì í dálẹ̀ ọ̀rọ̀. Onímájẹ̀mú ti ṣe bó ti sọ. Torí ọba tá kò lè rọ̀ lóyè. Ọba tá kò lè rọ̀ lóyè. Alágbára tá kò lè ṣẹ́gun ni. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Olúwa mi o. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Jésù ọba tá kò lè rọ̀ lóyè. Alágbára tá kò lè ṣẹ́gun ni. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o. Máa jọba lọ Olúwa. Kò dẹ̀wọ́ bí mo ṣe hùwà. Kò tún wo bí mo ṣe ṣe. Kò wo bí mo ṣe sọ̀rọ̀. Ó ṣàǹtọ́jú mi lójoojúmọ́. Mẹ́gà àbówò. Bàbá òwò bí a ṣe hùwà. Kò tún wo bí a ṣe ń ṣe. Kò wo bí mo ṣe sọ̀rọ̀. Ó ṣàǹtọ́jú mi lójoojúmọ́. Ó jẹ́ ká tún ṣe báyìí. Orin wa ò ní ọpẹ́ ló jẹ́. Oníwùdó dé o. Tìdílé la mọ̀ pẹ́ wá. Àwa mọ̀nú rò ló jẹ́ ká dúpẹ́. Sọ pé ìrìn ẹsẹ̀ wa ti gbéra kankan o. Dávásítì la fi ṣe wá. Ọkọ mọ̀ ní kú wọn lórí bàbá lókè. Elédùà ṣeun. Ẹ farabalẹ̀ ẹ máa gbọ́nà sí àmì. Ubangiji ló ń jẹlé de Hausa. Igbo pé ọ ní Chineke. N'eluigwe onye na-abịa ọzọ. Máa mi lẹ́gbẹ̀ẹ́ sọ́tún sósì. Ubangiji ló ń jẹlé de Hausa. Igbo pé ọ ní Chineke. N'eluigwe onye na-abịa ọzọ. Yorùbá pé Olólùwà Ọlọ́run àgbà akọ́dá ayé
the most high, higher than the highest. Bẹ́ẹ̀ni kò lórogún kò lọ́ba kan ọba tó ju bàbá wa lọ. ẹ̀yin ará rédíò àtọ́nísùn mo mọ̀ pé ẹ ń gbádùn wa ẹ máa yin ọlọ́run kò sí bó ṣe lè tó ọlọ́run máa dáhùn in his own time he makes everything beautiful oníbùdó continue a lè má gba request mọ́ lónìí. ṣe ń gbọ́nà sí ìyá mi dáadáa Ubangiji ló ń jẹ́lé ní Hausa Igbo pé onye Chineke n'eluigwe onye na-abịa ọzọ àdàgbà má pàrọ̀ yẹn ni. Ubangiji ló ń jẹ́lé ní Hausa Igbo pé onye Chineke n'eluigwe onye na-abịa ọzọ. Yorùbá pé Olólùwà Ọlọ́run àgbà àkọ́dá ayé the most high higher than the highest. Bẹ́ẹ̀ni kò lórogún kò lọ́ba kan ọba tó ju bàbá wa lọ. Orí wa ò ní ọpẹ́ ló jẹ́ tìdílé la mọ́ gbà ohun àwa mọ̀nú rò ló jẹ́ ká dúpẹ́ ìrìn ẹsẹ̀ wa ti gbé rárá kan bàbá sì ti la nísìnyí wá ọkọ mọ̀ ní gógó wọn lórí bàbá lókè o elédùà ṣeun. November Thanksgiving yìí dùn gan máa jó márùn tí ọlọ́run ò tí ì ṣe oníbùdó ló wà nílé lónìí ẹ̀yin ará rédíò Orísun social media ẹ jájọ yin ọlọ́run ohun tó lé sì máa dẹ̀rọ̀ Nàìjíríà sì máa dùn. ó yẹ jẹ́ ká tún ṣe báyìí wẹ́rẹ́wẹ́rẹ́. Jésù Kristi tó ní fáìnánsì ó ti tẹ́kọ̀ wá odógún. Bàbá mi lókè tó láṣẹ lọ́rọ̀ ó ti tẹ́kọ̀ wá odógún. Wọ́n yẹ sọ pé ọ̀tọ́rìtì tó jọ ọ̀tọ́rìtì lọ. Ìjọba òkè everybody wá rí fún. No controversy Jésù Kristi lọ́ba. Májọ́ máa yọ̀. Sọ pé màá bá wọn ta tán délẹ̀ o. Bẹ́ẹ̀ni. Màá bá wọn ta tán délẹ̀ o. Màá bá wọn ta tán délẹ̀ o. Ibi tán ti yin Jésù lógo màá bá wọn ta tán délẹ̀ o. Màá bá wọn ta tán délẹ̀ o. Bàbá wọn Jésù lógo alágbàwí ẹ̀dá arúgbó ọjọ́ ni àdàgbà máa gbà òye máa bá wọn ta Sunday lọ ṣéèkù á bá wọn ta Sunday lọ èmi á bá wọn ta Sunday lọ. Ibi tán ti yin Jésù lógo bàbá wọn ta tán délẹ̀ o.
wọ́wọ́wọ́ Jésù ní máa ń sìn o. Ẹni wọ́wọ́wọ́ Jésù ní máa ń sìn o. Ẹni wọ́wọ́wọ́ Jésù ní máa ń sìn o. Ayọ̀ 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 ayọ̀. Ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. A dá ọpẹ́ padà o sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àwa wá dá ọpẹ́ padà. Bẹ́ẹ̀ni o. Sọ́dọ̀ onílé ọlá tó lọ́pẹ́. Èmi oníbùdó àti àwọn ẹlẹgbẹ́ mi àti gbogbo àwọn tó ń wò wá nílé a dá ọpẹ́ padà. Sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Torí kì í dalẹ̀ ọ̀rọ̀. Kì í dalẹ̀ ọ̀rọ̀. Possible. Kì í dalẹ̀ ọ̀rọ̀. Onímájẹ̀mú ti ṣe bó ti sọ. Wọ́n ló sọ èmi àti ẹ̀dọ̀ ní. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ará ilé ẹ ṣé o. Thank you for joining us this week. AlujoHymn Fusion with Segun Oluwayomi November Thanksgiving. Oníbùdó, Dàmọ́lá Adésínà, ó ní sọnù. Àmín Jésù. Ìfàmì ìròyìn ò ní wọ mi. Àmín Jésù. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ ṣé o. Ọpẹ́ Gbénga, Olúmáyọ̀wá, Dáfídì. Ẹ ṣé o, God bless you all. All our crew, thank you so much. Emmanuel, happy birthday. Ọlájúwọ̀n, Mr. Fred. Sylvia, God bless you all. Thank you for joining us today. See you next week by God's grace. Ẹ ṣé o. Ó dàbọ̀.